sì fẹ́ fi dá yín lójú wípé orírun Yorùbá Lárúbáwá lórírun èdè Yorùbá. Ẹ kú déédéé wòyí o, àlàáfíà kẹwà bí aráàlẹ àbí òle. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ní kí n dárúkọ mi, Mas'ud Olanrewaju Adepoju lèmi ń jẹ́. Gẹ́gẹ́ bí gbogbo yín ti mọ̀ mí sí, akéwì ni mí, òǹkọ̀wé ni mí, oníwàásí ni mí, oníṣòwò ni mí, òǹpìtàn ni mí. Tó ká dàdúró báwọn. Mo ra ìwé abídí ọlọ́pẹ̀hún tí àbúrò mi, ọmọ àbúrò bàbá mi tó wá ń kọ́ mi. Ẹ má jẹ́ n tàn yín, láàrin ọ̀sẹ̀ kan péré ni mo fi parí gbogbo ohun tí ń bẹnu abídí tí Ọlọ́run ṣàfi kọ́ mi kí n máa kọ kí n máa kà. Mo bá tún bọ́ sí gbòòrò Ìbàdàn láti oríko wa. Nígbà tí mo wá dé gbòòrò Ìbàdàn, mo tún ka àwọn ìwé Yorùbá mi. Nígbà tẹ́ ti lè dáka fúnra yín. Lè dáka fúnra mi. Lẹ́yìn yẹn ṣùgbọ́n èèbó gan-an ni ibi tí mo lọ. Pé àwọn tí wọ́n máa ń fẹ́ èèbó tèmi náà ò kì í gbọ́ yìí, èmi náà fẹ́ máa fẹ́ èèbó. Mo bá tún bẹ̀rẹ̀ sí ka ìwé èèbó. Mo bá tún bẹ̀rẹ̀ sí ka fúnra ara mi. Kò sẹ́ni tó ń lọ léèwé látàárọ̀ dalẹ́ rí tó fi di wípé mo gbọ́ Gẹ̀ẹ́sì dé ibi tí ó tẹ́ mi lọ́rùn, táwọn èèyàn sì ń ṣe mọ̀ wípé ẹni yìí ọlọ́ọ̀lọ́ léèwé bó ló ṣe gbọ́ Gẹ̀ẹ́sì yanjú báyìí, tó fi di wípé wọ́n tún ń pè mí láwọn ilé ẹ̀kọ́ ńláńlá yunifásitì láti máa wá fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́. Báwo lẹ ṣe wá bọ́ sójú ọ̀nà ewì kíké? Ẹ ṣe níbi tí ọ̀nà ewì kíké hùn, gẹ́gẹ́ mo ṣe sọ fún yín pé ọmọ tó dàgbà sóko ni mí, ọmọ oko ni mí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Gbogbo nǹkan tí àwọn èèyàn wa máa ń lò, táwọn òbí wa máa ń lò nínú èdè, tá a fi mọ̀ pé àkànlò èdè leléyìí, gbogbo ẹ̀ lọ́lọ́run pé kó yé mi. Ọ̀nà tí ewì wa gbà tó fi wọlé ni pé nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ míì, tí wọ́n bá ń pòwe, tí wọ́n sọ ọ̀rọ̀ míì tí wọ́n lò ní àṣàyàn ọ̀rọ̀, tí wọ́n lò ní àkànlò èdè, téèyàn ó rí ẹwà èdè ńbẹ. Nígbà ó sì jẹ́ pé ntọ́lọ́run fẹ́ fi mọ̀ mí ni, èmi náà mo wá ń ṣe mọ̀ wípé àwọn òwe wọ̀nyí bẹ́ẹ̀ lẹ́nìkan náà ló ronú tí àwọn kìnnìún fi dáa tó báyìí. tó ronú tó so lásopọ̀ tó fi lẹ́wà báyìí, tó fi dùn gbọ́ létí báyìí. Èmi náà wá pinnu pé èmi náà máa sọ àwọn arẹwà èdè. Ló bá fi di wípé mò ń gbé. Bàbá wa, gẹ́gẹ́ bí òǹkọ̀wé, ó tó ìwé mélòó tẹ́ kọ? Àwọn ìwé tí mo kọ kò tí ì pọ̀ púpọ̀, ṣùgbọ́n àwọn tí mo ti kó jọ tá a fẹ́ tẹ̀ wọ́n pọ̀ jàǹtìrẹrẹ ńlẹ̀. Àwọn ìwé, èmi ni mo kọ ìwé ìrònú akéwì. Èmi ni mo kọ ìwé ìrònú akéwì yẹn, ìwé àkójọ àwọn ewì mi ìpìlẹ̀, àwọn ewì bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló wà nínú ẹ̀. Èmi ni mo kọ ìwé Sàgbàdìwèrè, eré oníṣe, eré orí ìtàgé ńlòun. Èmi náà ni mo kọ ìwé Ládépò ọmọ àdánwò, eré oníṣe lòun náà, eré orí ìtàgé ni. Nínú àwọn ìwé mẹ́tẹ̀ẹ̀ta tá a wá dárúkọ yìí, táwọn ilé ìtẹ̀wé oníbọn òjé tí wọ́n gbé jáde, kò sí eléyìí tí wọn ò tí ì lò fún nílé ẹ̀kọ́ tí táwọn ọmọ ń kà láti ilé ìwé sẹ́kọ́ndírì títí dé yunifásitì. Kò sí eléyìí tí wọn ò tí ì lò gẹ́gẹ́ bí textbook níbẹ̀ ní títí lásìkò ìgbà náà. Èmi náà ni mo kọ ìwé kan tí à ń pè ní orírun Yorùbá, orírun bí èdè bó ti ṣe bẹ̀rẹ̀, bó ti ṣe ibi tó jẹ́ orírun Yorùbá. Mo sì fẹ́ fi dá yín lójú wípé orírun Yorùbá Lárúbáwá lórírun èdè Yorùbá. Tá a bá sọ wípé àlàáfíà ní ìsìn, kò sí ti èdè Lárúbáwá ni alhafiya. Tá a bá pé àṣálẹ́, àṣàl. Tá a bá pé ìyálé, ìyáàl.
ìyálé ní jẹ́bẹ́, tá a bá pé baálé èdè lárúbáwá náà ni, bá a bá wí pé ó tún sápá mi lórí, mo kọ̀wé lórí ẹ̀ dúpẹ́ àwọn èdè tó ṣàṣà ní àwọn gbólóhùn tí Yorùbá ń sọ tí ò jẹ́ pé lárúbáwá lórí irun rẹ̀. Tá a bá kàlé ní èjì a ti máa rí ó ti dín díẹ̀ lọ́gọ́rùn yóò ti tó bí 50. ti jẹ́ 90. ẹ ṣeun. Nínú àwọn ewì tí mo ti ké yìí, ibẹ̀ la ti rí àwọn ewì bíi Muritala Muhammad, ibẹ̀ ni a ti rí ilé ọba tó jóná, ibẹ̀ la ti rí àgbà ọ̀rọ̀, ibẹ̀ la ti rí nínú ìwé yín tẹ́ kọ tẹ́ pè ní Ládépò ọmọ àdánwò, ó dàbí ìgbà pé ẹ tún padà ṣe lórí amóhùnmáwòrán. bẹ́ẹ̀ ni a ṣe nígbà náà, ṣùgbọ́n nígbà tó yá àwọn òṣèré kan wọ́n tún gbé jáde wọn pẹ̀lú àṣẹ mi, wọ́n gbà yọ̀ọ̀dá lọ́wọ́ mi, wọ́n sì gbé jáde ní eré aláwòrán. Èmi ni mo ṣe Tégbè níbẹ̀ ńgbà náà. Tégbè ń ó jẹ́ ọ̀kan nínú àwọn apanilẹ́rìn nínú eré ń. Èmi ni mo bẹ̀rẹ̀ ìjíǹjí akéwì lórí rédíò títí tó fi dórí tẹlifíṣàn. Ewì yìí ó gbajúgbajà, ńgbà tó gbajúgbajà tán làwọn akéwì míì tó ń jowú wípé àwọn náà fẹ́ máa dá sí i. Èmi ni mò ń ṣe ètò tiwantiwa lórí rédíò, èyí táwọn Láoyè Egúnjọbí kọ́kọ́ máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́un kó tó dàsìkò tèmi. Èmi ni mò ń ṣe ètò Káàárọ̀ Oòjíire lórí tẹlifíṣàn. Èmi ni mò ń ṣe ètò kan tá à ń pè ní Gbélégbọ́. Èmi ni mò ń ka ìròyìn Yorùbá sí gbogbo aráyé létí. Mo sì ń ṣe ìjíǹjí akéwì. Ṣùgbọ́n láàrin àsìkò yìí náà ni àwa àti Fálétí lọ́lọ́run fi wá hanra wa, tó fi jẹ́ wípé mò ń nípa nínú àwọn eré tó kọ, àwọn eré bíi Baṣọ̀run Gáà, bíi Àkàndé Olóògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi ni mo sì tún mójútó àwọn òṣèré tí wọ́n máa ń kópa ní orí ètò rédíò, tí àwọn òṣèré oríṣiríṣi, àwọn eléré orí ìtàgé ni mo máa ń pè wá sórí ètò tí wọ́n máa ń nípa ńbẹ̀. Ìbáṣepọ̀ wà láàrin wa tó dán mọ́rán láwọn akéwì tí wọ́n dá nǹkan mọ̀. Kódà ní ẹgbẹ́ akéwì Yorùbá tí mo jẹ́ ààrẹ fún. Ẹgbẹ́ akéwì Yorùbá yìí ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn akéwì sínú, gẹ́gẹ́ bí a ti mọ̀ wọ́n lóde òní. Bàbá, kí ni ìbáṣepọ̀ tó wà lẹ́ẹ̀rin ẹ̀yin àti bàbá wa Ọlátúbọ̀sún Ọládàpọ̀? Ẹ má jẹ́ àwulẹ̀ parọ́ kanra wa jẹ. Àjọṣepọ̀ kankan tó dán mọ́rán ò sí láàrin wa, nítorí wípé béèyàn bá wà tó bá jẹ́ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ lójú tí wọ́n fi ń wòran, wọ́n kéte ẹ kí n kéte mi, kí ló fa ọ̀tẹ̀ ń bẹ? Ojú ọ̀run tẹ́yẹ fò. Ojú ọ̀run tẹ́yẹ fò láì fapá múra wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ omi ló ti gba abẹ́ afárá kọjá. Àti pé ìlànà. N ò fẹ́ máa tú pẹ́pẹ́ bọ́rọ̀ ti ṣe jẹ́. Ṣùgbọ́n Ọlọ́run ọba adákẹ́dájọ́ ó ń bẹ lókè tí ń wòran wa. The ewì exponent, ẹyẹ méjì ìjàṣà, gbogbo èèyàn mọ̀ pé Ọlánrewájú Adépọ̀jù ni. Náà ni wọ́n fi máa pè mí the king of ewì metaphysical poetry. Tí wọ́n bá ń kì wá wọn ní àwa ní ọmọ òjìlóru kan dúdú, ọmọ ọ̀bẹ rere lóòkùn, ọmọ òkè túlú igbó àsábàrí,
ọmọ igbóruru níwájú ológun àṣàbàrí kì í kọjá ológun kì í kọrí màrímàṣó sí ọba lẹ́nu ṣìnṣìn ní ògún démọ lábòrò ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo sì ṣiṣẹ́ nílé ìwé ìròyìn rí ilé ìwé ìròyìn tó àwọn iléeṣẹ́ People's Star Press àwọn tí wọ́n ń gbé ìmọ́lẹ̀ òwúrọ̀ jáde níjọ́hun àwọn tí wọ́n ń gbé Sunday Star jáde níjọ́hun èmi ni proofreader nígbà náà. Ewé kì í ṣe nǹkan téèyàn máa sọ wòròwòrò náà ẹ ṣe ara ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn èèyàn náà ni wípé Ọlọ́run ni ká dojúkọ ká máa sìn ká má mú ẹbọ mọ́ Ọlọ́run ká má bọ́ Ọlọ́run ọba wórogún. Ìmọ̀ràn mi tó ṣe pàtàkì sí wọn nìyẹn kí wọ́n kúrò nínú ìgbésí ayé ẹlẹ́bọ kí wọ́n kúrò nínú ìgbésí ayé kí wọ́n kó gbogbo òrìṣà dànù gbogbo ẹbọ kí wọ́n gbàgbé ẹ̀. èèyàn ikú sórí ẹbọ kó rọrùn wọ̀ Ọlọ́run ọba ti sọ bẹ́ẹ̀ pé kò sí ni ẹni tí tó bá kú sórí ẹbọ tó kú sórí pé ó ń bá òun Ọlọ́run ọba wórogún àlìjánnà dé ìwọ̀ fún. Tí mo ń rí lápẹẹrẹ ni pé àwọn èèyàn ti ń sọ ọ̀rọ̀ dáadáa lójú mi lójú ayé mi tẹ́lòmíì tó bá bá mi sọ̀rọ̀ lórí fóònù ẹlòmíì á máa lò tó ṣẹ́jú mẹ́wàá tí ó fi máa ka àwọn ewì mi tó náà ti kọ́ sórí tí ó máa kà á ṣe mọ̀ gbogbo irú èèyàn máa ń dùn máa yàn nú. tí nǹkan tí mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ mí mọ̀ ni wípé kí wọ́n má mọ̀ mí sí akéwì nìkan kí wọ́n má mọ̀ mí sí òǹkọ̀wé nìkan mo tún jẹ́ olórí ẹ̀sìn Islam pé ẹ̀sìn Islam yìí náà ló sún mi débi wáàsí tó jẹ́ pé mo ti tibẹ̀ di oníwáàsí àgbáyé lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ni wọ́n ti pè mí fún wáàsí nílẹ̀ Togo nílẹ̀ Côte d'Ivoire ní àwọn orílẹ̀-èdè bíi Ghana Niger àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ tí mo fẹ́ mọ́ lè dárúkọ tán nípa bẹ́ẹ̀ kí wọ́n ó tún mọ̀ mí sí oníwàásí ẹni tí ó gbìyànjú tó ń kọ́ ẹ̀kọ́ àlùkùránì tó sì tó fi ń kọ́ àwọn èèyàn lẹ́yìn náà mo fẹ́ kí wọ́n ó tún bójú wo ibi tí mo ti jẹ́ olórí ìjọ Universal Muslim Brotherhood tá à ń pè ní UMB èmi ni Ọlọ́run fi dá jàmá yẹn sílẹ̀ a sì ń gbé wáàsí kiri à ń kọ́ni lẹ́kọ̀ọ́ à ń kọ́ àwọn ọmọ ní kéwú à ń ṣe wáàsí fáwọn èèyàn ó níbi tá a ti ń kó jọ tá a ti ń sọ̀rọ̀ Ọlọ́run tá a ti ń fọ̀rọ̀ Ọlọ́run bọ́ra wa gbogbo àwọn wọ̀nyí náà ni wọ́n máa fi ṣèrántí mi bí mo bá lọ